Yorùbá dìde ẹ fọwọ́ sí kí Yorùbá dá dúró gbogbo tẹ́ wá lọ́rùn ẹ fọwọ́ sí Odùduwà dá dúró ká lè dòmìnira ẹ fọwọ́ sí yé kí ìgbà yẹ wá kára tó wá lára ẹ fọwọ́ sí àkókò tó lè kókó kó lè dẹ̀rọ̀ ẹ fọwọ́ sí àwọn aláṣọrọ̀ àwọn alálòpọ̀ ọmọ Odùduwà ẹ jẹ́ kájíde fúnlẹ̀ wa o kájíde fọ́jọ́ la àwọn ọmọ wa ọmọ ẹlẹ́ran tó ń jẹ́ kíkún ọmọ aláṣọ tí wọ́n wà kíkà yé ọmọ Yorùbá ẹ̀ dìde o. Jàjà fúnlẹ̀ wa kẹ́rùgbé mi nira ẹ fọwọ́ sí i. Yorùbá dá dúró gbogbo tẹ́ wá lọ́rùn ẹ fọwọ́ sí i. Yorùbá dá dúró ká lè dòmìnira ẹ fọwọ́ sí i yé ìgbà yẹ wá kára tó wá lára ẹ fọwọ́ sí i àkókò tó lè kókó kó lè dẹ̀rọ̀ ẹ fọwọ́ sí i ìtọ́mọdé bá tó lọ́kọ ó yẹ kó lọ́kọ ni tọ́mọdé bá tó Nígbà ó yẹ ká fún mi o. This is time for us to do. Yorùbá lọ́dẹ máa tún bá kájùmọ̀ gbé ilẹ̀ wa ni. Kájùmọ̀ gbé iṣẹ́ wa ní o. Ẹ jẹ́ ká dìde kájà fómìnira wa Yorùbá Yorùbá ronú. ẹ jẹ́ kájà fómìnira wa kí iṣẹ́ lè wà fáwọn ọmọ wa gbogbo kó lè tẹ̀ wá lọ́rùn ẹ fọwọ́ sí kí Yorùbá dá dúró gbogbo tẹ̀ wá lọ́rùn ẹ fọwọ́ sí Odùduwà dá dúró ká lè dòmìnira ẹ fọwọ́ sí kí ìgbà yẹ wá kára tù wá lára ẹ fọwọ́ sí gbogbo tó lè kókó kó lè dẹ̀rọ̀ ẹ fọwọ́ sí yé mo pe ẹ̀yin òòṣà ẹ̀ǹdẹ́ Ifá ẹ̀là mímọ́ Ọbàtálá Ọ̀rúnmìlà Odùduwà Ògún Ṣàngó Ọbalúayé Èṣù Yábẹ̀tà Ọlọ́gbọ́n Onílẹ̀ Iyemọja Ọ̀ṣun Ọya Ajé Ológun Ìwà Ayáò Ọba Ọtì ẹ̀dìdè àti ṣetán ẹ̀dìdè fòmìnira wa. Ó máa bára lé ẹ̀yin tó wà lọ́jọ́ kó bá wọlé. Àjọlẹ̀ rí rẹ̀. Ẹyẹ máa tà wá. Ẹyẹ máa gà wá. Àti gbọ́ ẹyẹ máa gà wá. Ẹyẹ máa gà wá. Ẹyẹ máa gà wá. Ẹyẹ máa gà wá. You need your freedom. Freedom. Àwọn tó ti lọ́mọ màrí wọn. Welcome on board, welcome on board. Ẹyẹ máa tà wá. Ẹyẹ máa tà wá. Ẹyẹ máa tà wá. Àti gbọ́ ẹyẹ máa tà wá. Ẹyẹ máa tàn wá. Ẹyẹ máa tà wá. Bàbá mi Adékúnlé, welcome on board, mo rí yín. Freedom. We need the freedom. Freedom.
Ẹ kúrọ̀lẹ́, ẹ káàsán, ẹ kújọ́ mẹ́ta lálàkọ́kọ́ náà, ẹ má bínú. Last week mo sọ mo ní mo ní sí around díẹ̀. Sọmọ́nì ló lọ tí ń rin, ẹ má bínú pẹ́ rí mi. Sọmọ́nì ló ń lọ tí ń rin. Lálàkọ́kọ́ mo fẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá, gbogbo ẹ̀yin mọ́mì wa, gbogbo ẹ̀yin dádì wa, tẹ́ bá mi appreciate ẹ̀jẹ̀ mi, tẹ́ bá mi kí lánàá fún happy birthday. In fact mi ò mọ̀ pé mo ní orí lọ́wọ́ yín bẹ́ẹ̀ yẹn. Ẹ wò mo kúnlẹ̀ fún lẹ́dà gbogbo yín, ẹ ṣé mo dúpẹ́. Mo appreciate ẹ̀ gan, mo mọ̀ lóore o. In fact ó jọ mí lójú. Kíkí tẹ́ bá mi kí yẹn, in fact mo ò tiẹ̀ expect ẹ̀ tó pọ̀ tó yẹn, but mo dúpẹ́ lọ́wọ́ yín. Lágbára Ọlọ́run, lágbára ṣẹ̀dá, lágbára Àjàgùnmàlè, ní fọwọ́ gbọ́mọ sí. Nǹkan ayọ̀ báyìí ni gbogbo wa máa ṣe. A máa celebrate ara wa ni. A ní celebrate ara wa fún kú. A ní máa ṣe remembrance ara wa láṣẹ Èdùmàrè. Gbogbo wa la máa tí ilẹ̀ káàárọ̀ òjíire tá bá rí gbà tán báyìí, gbogbo wa báyìí nínú ayọ̀ òun la máa fi jó àtayọ̀ gbà. A ní gbà nínú kòtò, a ní gbà ní orí àìsàn láṣẹ Èdùmàrè, ní ṣàìsàn. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọkùnrin, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin obìnrin. Ọlọ́run ti fi ẹ̀yin ọkùnrin wa ṣe baálé. Nǹkan tẹ́ máa fi ṣe baálé, Elédùmarè aṣẹ̀dá á pèsè fún yín. Mo appreciate yín gan. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin mọ́mì wa, ẹ̀yin abiyamọ gidi, ẹ̀yin abiyamọ tòótọ́, ẹ̀yin abiyamọ tó fi ń ṣàdúrà fábíamọ. Wọ́n ti ń fi yín ṣàdúrà báyìí, wọn ò ní fi yín ṣépè fọ́mọ láṣẹ Èdùmàrè. Ojú òní tì yín, ẹ kú ojoojúmọ́, ẹ kú ìgbà gbogbo. Mo mọ̀ ọ́ lóore o. Mo mọ̀ lóore. Ordinary love and like, mo appreciate ẹ gan. God bless you all. Ojú òní tì yín. Ká wá bọ́ sórí ètò ní pẹrẹu. Ẹ jẹ́ ká kọ́kọ́ júbà Elédùmarè. Elédùmarè ìbà rẹ, akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run, ìbà bàbá, ìbà yèyé, ìbà bíamọ ayé, ìbà bíamọ ọ̀run, ìbà gbogbo ohun tọ́lọ́run dá tó ń mí àti tí ò mí. Mo júbà lónìí, mo júbà gbogbo alálẹ̀ ilẹ̀ Yorùbá. Bí mo ṣe fẹ́ wọnú agbami ètò lọ, mo rẹra mi sílẹ̀, mo béèrè fún àkọ̀tun agbára látorí ìtẹ́ wá gba ẹnu mi sọ̀rọ̀, kí n má ṣìwí, kí n má ṣìsọ. Èyí tí mo máa sọ lénìí, ẹ jẹ́ kó so èso rere nínú ayé kọ̀ọ̀kan gbogbo wa. Gbogbo ohun tó wá lù mọ́ ẹ̀ṣẹ̀ tó ń jẹ́ káwọn ọmọ káàárọ̀ àjíire ká máa jìyà kákàkiri. Elédùmarè, ìwọ lọba tó dá ayé àti ọ̀run, ẹ wá dáríjì wá, ẹ wá gba ilẹ̀ wa fún wa lọ́wọ́ ajogun, ẹ wá tú wa sílẹ̀ nínú ìdè táwọn ajogun dè wá mọ́. Gbogbo ohun tí wọ́n fi ń ṣẹbọ, tó fi ń ṣètùtù lòdì sí àwọn ọmọ káàárọ̀ òjíire, gbogbo atẹ́gùn tí wọ́n fẹ́ lé ọmọ káàárọ̀ òjíire lórí, ká má lè béèrè fẹ́tọ̀ wa, ká má lè jà fẹ́tọ̀ wa. Ẹ̀yin ajagun ṣẹ́gun òde ọ̀run o, ẹ sọ̀kalẹ̀ ní wákàtí, ẹ jẹ́ kó máa ṣiṣẹ́ lòdì sáwọn fúnra wọn. Gbogbo ìmọ̀ wọn ẹ máa bá wa sọ́dà sán, gbogbo ètò wọn ẹ máa bá wa ṣe kí ni, ẹ máa bì í wó. Ẹ dojú gbogbo àwọn ajogun ayé wa, jogun ilẹ̀ káàárọ̀ òjíire, ẹ bá wa dojú wọn bolẹ̀. Adúpẹ́ kẹ́yìn Ọlọ́run ti gbọ́. Mo rí yín bàbá Èkìtì, ẹ kújọ́ mẹ́ta sà, ẹ káàbọ̀ sórí ètò, mo appreciate yín. Bàbá Ìláṣẹ̀, mo kí yín, ẹ káàbọ̀ sórí ètò, ẹ kúrọ̀lẹ́ sà. Mo béèrè question, ẹ ti mọ̀ páwa Yorùbá wa à ń afagbára sọ ni. Tíṣà wa dẹ̀rẹ̀ wọ́n ti sá lọ, mo wá Yorùbá tíṣà o. Kí ni mo ní, àwọn wo ni real followers? Ta ni àwọn olótìtọ́ tó ń ṣe ìjàǹgbara káàárọ̀ àjíire? Àwọn wo náà fi tinútinú ṣe, àwọn wo náà fi tọkàntọkàn ṣe? Àwọn wo gangan náà nífẹ̀ẹ́ ọmọ káàárọ̀ àjíire tó bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe? Who are the truth or the real followers of ìjàǹgbara Yorùbá nation tá à ń ṣe? Ẹ̀mí ìfẹ́ máa lò the word Yorùbá nation mọ́, nítorí pé kí ni àwọn alálẹ̀ wọn sọ wá ní Yorùbá. Orúkọ ó máa ń ro ọmọ, so orúkọ títí wa la fẹ́ máa jẹ́ ọmọlúwàbí òun la fẹ́ máa jẹ́ nísìn. So ẹ káàbọ̀ sórí ètò. Ọ̀nà wo la lè fi identify àwọn original followers, àwọn true followers,
àwọn real followers, àwọn tó nífẹ̀ẹ́ aráàlú lọ́kàn, àwọn tí wọ́n nífẹ̀ẹ́ àwọn ọmọ káàárọ̀ oòjíire tòótọ́. Ọ̀nà wo la fi lè mọ̀ wọ́n? Mo máa kọ́kọ́ ṣe àpèjúwe kékeré kan. Téèyàn bá rìnrìn àjò, ó máa ní ìwé ìdánimọ̀. Mo fẹ́ sọ ní Yorùbá gan-an, màá try. Ó máa ní ìwé ìdánimọ̀. Ó dẹ̀ máa ní kí náà ń pè ẹ má bínú, ticket. Mo fẹ́ try láti sọ Yorùbá láti prove wípé òun gangan lòun rin ìrìn àjò yìí o, and ẹni tí òun jẹ́ leléyìí o, á fi àfihàn ara ẹ̀. Bẹ́ẹ̀ ni á ṣe àfihàn ara ẹ̀. Ọ̀nà wo ló máa fi ṣe àfihàn ara ẹ̀? Ṣé tó bá ń pariwo ló máa fi ṣàfihàn ara ẹ̀ ni? Àbí àwọn ìgbésẹ̀ tó bá gbé láti lọ ṣe ìwé ìrìnnà àti ìwé tíkẹ́ẹ̀tì tó máa fi rin ìrìn náà? Bẹ́ẹ̀ ni. Another thing tá tún fi lè fi ṣe àfihàn the true followers of Yorùbá Nation. Bàbá mi Joseph, mo rí yín, ẹ káàbọ̀ sórí ètò. God bless you, sir. Another way tá tún fi lè fi identify wọn, òun ní gbogbo ìgbésẹ̀ àtàwọn iṣẹ́ tán bá ń ṣe. Gbogbo ìgbésẹ̀. Bàbá mi Alhaji Aremu Ṣọlálé, I just love this man. I've not met him before. He's a father. I respect him so much. Ẹ káàbọ̀ sórí ètò. God bless you, sir. Mo kọ́kọ́ fẹ́ ṣe illustration kan pé someone that is traveling, ẹni tó bá ń lọ ìrìn àjò, ó ní ìdí passport, ó ní ìdí ticket fún identification, and to prove pé òun ń lọ ìrìn àjò yẹn, gbogbo nǹkan yẹn máa ti wà lọ́wọ́ ẹ̀. Àwọn nǹkan wo la máa fi identify true followers of Yorùbá Nation? Slogan wa ni Yorùbá Nation. Ẹ jẹ́ ká lo slogan yẹn pé àwọn nǹkan wo la lè fi identify wọn. Àwọn nǹkan wo la fi lè identify àwọn real followers of Oòduà Republic? Àwọn nǹkan wo la lè fi identify ọmọ káàárọ̀ oòjíire? Number 1, nípa iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe láìsinmi láìṣàárẹ̀. Mo máa sọ̀rọ̀ nípa noise. Ẹ má ti jẹ́ lọ síbẹ̀. A lot of people náà pera wọn ní kí lorúkọ ẹ̀, ajìjàngbara. Ǹjẹ́ wọ́n ń ja ìjàngbara lóòótọ́? Nígbà míì tá bá ń ja ìjàngbara, distraction máa wá lọ́tún lósì. Bàbá mi máa ń pòwe kan, wọ́n ní téèyàn bá ń lọ sọ́jà kò ní wo ariwo ọjà. Ọjà yẹn gangan ló máa face. Tó bá ti face ọjà yẹn, ìgbà yẹn ló máa lè achieve nǹkan tó fẹ́ lọ ṣe lọ́jà. But tí ó bá ti fi lè face ọjà yẹn, tó bá ti ń wo ariwo ọjà, he will not be able to achieve nǹkan tó bá fẹ́ achieve lọ́jà. Àwọn míì, ó dàbí illustration tẹ́jẹ̀ mi ṣe a few months ago. Ó ní àwọn míì òǹrajà ni wọ́n wá rajà. Àwọn míì òǹtajà ni wọ́n wá tajà. Àwọn míì wọ́n kàn wá French àní sobalade. Àwọn míì kàn wá rìn, wọ́n wá wo nǹkan tó wà lọ́jà. Wọ́n wá rà, wọ́n wá tà. Wọ́n kàn wá ṣe àyanjúràn. Àwọn míì wọ́n wá disturb, wọ́n wá ná ọjà ṣeré. Ẹ mọ̀ pé àwọn ẹlòmíràn kàn ní gbogbo jẹ́ ń lọ ná ọjà yẹn. Ṣó cheap àbí kò cheap? Who are the true followers of Yorùbá agitation? Àwọn wo ni original? The word original gan ló yẹ kí n use. The real, the truth, and the original followers of Yorùbá Nation. How can we identify them? What are their advantages and their disadvantages? Kí ni identification wọn? Gbogbo àwọn nǹkan yẹn la máa sọ̀rọ̀ lé lórí lónìí. Lára kọ́kọ́, a true follower tó jẹ́ true follower gangan, ó máa kọ́kọ́ ní self control. Ó máa ní self determination. Ṣé mọ̀ pé nǹkan tá a lá gbé dání ni self determination? Are you determined by yourself? Pé I really want to go into this agitation and no distraction and no adding any other thing to it. Nǹkan tí ibi tí mo lọ ni mo fẹ́ face. Torí ẹ̀ ni mo ṣe lo illustration ẹ̀jẹ̀ mi. Àbí mo kàn fẹ́ lọ wo nǹkan tó ń ṣe ń bẹ̀. Mo fẹ́ lọ fi wọ́n ṣe yẹ̀yẹ́. Mo fẹ́ lọ fi wọ́n make owó jàre. Mo fẹ́ lọ, èmi náà fẹ́ jẹ́ kán mọ̀ mí. I want to be important. I want to feel myself. A lot of people ló ní different reasons but gbogbo wọn náà wà nínú jàngbara. To know the real followers of Yoruba or Oduduwa agitation wa is by following àwọn futures kan wà tá máa follow, tá máa tẹ̀lé. Number 1, a máa kọ́kọ́ focus
Number 2, we need to ask question. Where are we really going? Nbo ni ibi tá ń lọ, nbo ni ibi tá ti ń bọ̀, nbo ni ibi tá dé. Another one ni pé a gbọ́dọ̀ mọ reason tá fi ń ja ìjàngbara. Kí ni àwọn reasons? Ìyẹn dẹ̀ ló yẹ ká máa jẹ́ káwọn èèyàn wá mọ̀ every day and night pé kí ni ìdí tá fi ń ja ìjàngbara yìí. Èkíní, àwọn ọmọ káàárọ̀-oòjíire ní gbogbo àgbáńlá ayé, we are more than 100 million. Àti tó fún nation, àti tó dúró lọ́tọ̀. Ẹlẹ́ẹ̀kejì, amalgamation Nigeria ó ti expire. Ẹlẹ́ẹ̀kẹta, we've been living on our own land like a slave, gẹ́gẹ́ bí ẹrú láti ń gbé lórí ilẹ̀ wa. Tí àwọn kí lorúkọ ẹ̀, àwọn karambani, I love to call them karambani. Always don't forget the destination of is a goal. Bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ mi. Tí àwọn karambani tí wọ́n bá ṣe nǹkan kan, tí wọ́n bá pààyàn, tí wọ́n bá kidnap, wọ́n á fi wọ́n sílẹ̀ after few days. Wọ́n á ní order from above. Gbogbo wa ń sìn, àwa oríṣiríṣi nǹkan ló ń lọ láti bí ọ̀sẹ̀ méjì tí mi sí lórí social media. Mo relax. Mo study. I was studying so many things. We started seeing àwọn ọmọ Yorùbá o, àwọn náà kidnap o, àwọn tó ń ja ìjàngbara, àwọn gan pàápàá wọ́n pẹ̀ lára àwọn tó ń kọ orin yẹn. Láì mọ̀ wípé that is what is called propaganda. When you are an agitator, orí wa máa máa ṣiṣẹ́ 247, ojú wa máa máa ṣiṣẹ́, imú wa máa máa gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ l'around wa. Even ẹnu wa kò ní dákẹ́ fún nǹkan tó ń ṣẹlẹ̀. But there are so many things we will see that we will not say out. Tó yẹ pé àwọn iṣẹ́ inú ilé ó gbọ́dọ̀ pọ̀ ju iṣẹ́ ìta lọ. There are so many things tó máa ṣẹlẹ̀ tó yẹ pé we have to handle it maturely. If you are a true followers or real or original followers of Ìjàngbara, first and foremost, a máa ní ẹ̀mí ìfaradà, a máa ní ìfẹ́, nítorí pé kí ni ìfẹ́ gan lọ́lọ́run fúnra rẹ̀. Òun ló nífẹ̀ẹ́ wa. Àwa náà gbọ́dọ̀ imply ìfẹ́ yẹn. A gbọ́dọ̀ kọ́kọ́ nífẹ̀ẹ́ everyone around us. Irú ìtí gbogbo àwọn ènìyàn mi ṣe, ẹ wo bó ṣe celebrate ẹ̀jẹ̀ mi lánàá. No matter how tired you are or you feel the destination should keep you focused and keep you going. Bẹ́ẹ̀ ni, I need láti wà distracted by anything or anybody or ẹ wo àwọn tá à ń sọ ẹ̀, àwọn Fúlàní. They never came out láti wá bára wọn jà, láti wá sọ̀rọ̀ síra wọn, láti wá búra wọn. But wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni wọ́n ń gbé iṣẹ́ wọn, wọ́n ń ṣeṣẹ́ wọn lọ. Mo sọ fún yín, mo ní wọ́n ń jó gbogbo ọjà, wọ́n ti jó gbogbo ọjà tán báyìí. Nísìn gbogbo àwọn filling station ló kù. How are we protecting our properties? How are we protecting the life of our people? Àwọn nǹkan tó yẹ ká máa sọ̀rọ̀ lé lórí nìyẹn pé báwo la ṣe fẹ́ mójútó àwọn ènìyàn wa, báwo la ṣe fẹ́ protect àwọn èèyàn wa. Ní ká wá sọ bá ṣe fẹ́ ṣe lórí line. Ní ká wá sọ bá ṣe, but ó yẹ ká máa rán àwọn èèyàn wa létí pé lives and property ó wà very important. Èmi ò gbọ́ rí nílẹ̀ Yorùbá pé ọjà máa ń dédé jóná. Ṣé ànáwọn ìyá lọ́jà ni? Ṣé àní àwọn ètùtù tí wọ́n ṣe lọ́jà ni? Gbogbo ọjà jóná, gbogbo àwọn ọjà ńláńláńlá ló jóná. Now, another strategy tí wọ́n tún gbé wá, nobody focus about it. Òun ni tanker tó ń explode, filling station tó ń explode, gas explosion káàkiri. Ṣé ni náà ti ń lo gas ni? Ṣé ni tanker ti ń káàkiri ni? Àwọn nǹkan tí àwọn ọmọ káàárọ̀-oòjíire tí wọ́n ń là kọjá lọ́wọ́lọ́wọ́ àti láti bíjọ́ mélòó kan sẹ́yìn, àwa mélòó la ń ro la ń rí la ń wo pé kí la lè ṣe sí, ọgbọ́n wo la lè dá. Ìgbà tí helicopter tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi wọ́n tún káàkiri sí gbogbo orí àwọn ọmọ káàárọ̀-oòjíire, èèyàn mélòó ló jáde tó wá sọ̀rọ̀ nípa ẹ̀? Èèyàn mélòó? And we are calling ourselves the real followers, the true followers, and the original followers of Ìjàngbara tá náà ń jà yìí. Àwa mélòó la gbégbèsè lórí ẹ̀? It is not about talking. Mo máa sọ̀rọ̀ nípa when your discussion, when your agitation become noise. That will be my next topic. Nítorí pé a lot of people wọ́n ti di noise maker lórí social media. Ẹ káàbọ̀ bàbá mi Adétúnjí mo rí yín. Mommy Sarah, God bless you. Ẹ̀yin náà ẹ káàbọ̀ mà.
Kí ni a fi fẹ́ mọ the original, the truth followers of this agitation? Mo ti sọ̀rọ̀ nípa enemy within. A ti sọ̀rọ̀ nípa kò sí ní ká má ní enemy within. We will not allow them to affect us. We will not allow them to draw us back. A ti sọ̀rọ̀ nípa àwọn tó yẹ pé olùwòran ni wọ́n. They will be telling you it's not possible, it's not possible. There is somebody that called me this afternoon. Máa yẹn pè mí. Mo wá ń bá wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí. Because even without being online, we need to be preaching it. We need to be preaching it day and night, morning and afternoon. Kò yẹ kí ọ̀rọ̀ ìjàngbara kó depart lẹ́nu wa. We the real and the truth followers of this agitation. Kò yẹ kó ó ṣe lẹ́nu wa. Kò yẹ ká fi ìgbà kankan báyìí ká fi dákẹ́ lórí ẹ̀. Kò ń ṣègbà tá bá bọ́ta nìkan. Àwọn kan débi wípé kéèyàn máa sọ pé òun ò tẹ̀lé náwó tòun sí. And you call yourself òun ja ìjàngbara. Now another propaganda wá jáde. Wọ́n káwọn èèyàn jáde. Even from the look, ẹ máa study gbogbo containers àwọn ẹni yẹn. They are not I kidnapped since 1 year. They give me one kinikon. A kidnapper that was not beaten, that was not tortured. And we know how it rolls in Nigeria. Gbogbo wa la mọ̀ bó ṣe máa ń lọ. They just came out, wọ́n lọ kó àwọn prisoners. Wọ́n kó wọn bọ́sta. Pé tẹ́ bá ti sọ bẹ́ẹ̀, we will release you. People are not waking up. Nísìn wọ́n á sọ fún yín pé ṣe bẹ́ẹ̀ ń parọ́ pé àwọn Fúlàní kidnap yín, ṣe bá àwọn Yorùbá náà ló ń kidnap nísìn. I am not saying Yoruba people are innocent. They are not innocent in any way. But propaganda ti pọ̀ ju gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ. To know the real followers of our ìjàngbara or agitation, a real followers will make effort to know our history and follow our spirituality. Number one nìyẹn. Are we following? Are we learning our history? Àwọn bàbá wa wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ nípa history wa. Wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ nípa spirituality wa. Ǹjẹ́ a wá fúnra wa tá ń jáde? Ǹjẹ́ a mọ irú èèyàn tá jẹ́? Ǹjẹ́ a mọ̀ nípa spirituality wa? Ǹjẹ́ a mọ̀ nípa history ọmọ káàárọ̀ àjíire gangan? Are we learning those things? For us to tell people pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti wà ní country. Nǹkan báyìí ló ṣẹlẹ̀ tó fi so wá pọ̀. Now, wọ́n ní lẹ́yìn 100 years, a lè túká tí ìfẹ́ ò bá wọ̀. Ìfẹ́ yẹn ò dẹ̀ wọ̀, ó ti bọ́ sí ìnira nìyẹn. Let us split. Another thing, number 2, òun ni pé a real followers of ìjàngbara, a true agitators of ìjàngbara will always talk about the solution for us to have our nation. Òun la máa kọ́. Wọ́n jà lékejì kò kàn mí. Salut. Salut. Ça va? Yes. Ok. Lọ bọ́ ṣọ̀kò lọ wò. Òjò pẹ́? Òjò pẹ́? Non. Ok. Non. Je fais mon château. Je sais, mais le problème, Ẹ má bínú. c'est que si mercredi je saigne encore du nez, on appelle un docteur parce qu'aujourd'hui j'ai saigné du nez, ok? Encore? A pe doctor láàárọ̀ la. So, ẹ má bínú. Mo sọ pé to know àwọn identification àwọn nǹkan tá a máa fi mọ̀ pé àwọn tó nífẹ̀ẹ́ Yorùbá gidi, wọ́n á kọ́kọ́ lọ kọ́ ìtàn Yorùbá. Wọ́n á mọ ìṣẹ̀dálẹ̀ Yorùbá. Báwo náà ṣe ìṣẹ̀dá, báwo ni ilẹ̀ Yorùbá ṣe jẹ́? Àwọn wo ló kọ́kọ́ jáde? Àwọn èèyàn wo ló kọ́kọ́ bẹ̀rẹ̀? Àwọn ìlú wo ló kọ́kọ́ dìde? Ọ̀nà wo la fi lè mọ̀? Báwo la ṣe lè mọ̀? Gbogbo àwọn nǹkan yẹn la máa kọ́kọ́ ṣe. Mọ́mí ẹ káàbọ̀ sórí ètò. Yorùbá ló wù mí, ẹ káàbọ̀ sórí ètò. Another thing ni pé a real followers of Yorùbá nation or káàárọ̀ àjíire or agitators of ìjàngbara will work and associate with our forefathers. You have to work. You have to associate with our forefathers, in line with our forefathers. Because ìjà tá fi pa ǹjà yìí, a rò pé ìjà physical ni. Kò kí ṣe ìjà physical, ìjà ẹ̀mí ni. Bí àwọn people yìí, kò sí nǹkan tí wọn kì í lò.
àwọn tó tẹ́ feel pé wọ́n fẹ́ Islamize ìlú, they are not original Muslim. Tí èmi ò gbàgbé pé ìgbà tá a kéré àwọn náà máa ń gbé oògùn oríṣiríṣi wá, irun gúngùn kíní kan tó máa ń wọ àwọn earring ńláńlá yẹn, ẹ ti gbàgbé ni. And ojoojúmọ́ ni wọ́n fi ń rúbọ, wọ́n fi ń ṣètùtù lórí pé kó lè gba ilẹ̀ káàárọ̀ àjíire. And we à ń kọ̀yìn sí àwọn deities wa, and we think we can have that Yoruba nation. Àti ìṣe Yoruba nation. Another identification tẹ́ máa fi mọ̀ the real followers òun ni pé the person will be ready for this movement day and night. Kò kí n ṣe pé torí pé mo ti wá sọ̀rọ̀ nípa Yorùbá nation mo gbójú jáde, ìyẹn mi pé it is a big deal. The hours you use behind camera will be more than the hours you use on camera. Ó dàbí ẹnìkan tó ń béèrè lọ́wọ́ ẹ̀jẹ̀ mi pé mo fẹ́ fún Esther aṣọ tí monetize page ẹ̀jẹ̀ mi ní èmi kẹ̀ mi monetize ẹ̀ because that is not our ambition. Ambition ni pé bá ṣe máa rí lẹ̀ káàárọ̀ òjíire gbà. A real follower, a true followers of this agitation of this Yoruba nation, an original followers of Yoruba nation must respect other people's view and opinion and making decision for them. Not making decision for them. We have to respect each other's opinion, each other's view. You mean pé view any counts. And we must not make a decision for them. Adults ni gbogbo wa. Before anybody kó tó lè bọ́ síta is an adult. We cannot decide for them. We can only encourage them. We can only correct with love. And when you want to correct an adult, you correct an adult with love. To identify original and the truth followers of this Yoruba nation. What else do we need? True followers will advocate Yoruba nation. They will advocate the kingdom of Káàárọ̀ Oòjíire, Odùduwà, and they will need to know all the benefits. Tá bá gba Yoruba nation lẹ́yìn, kí làwọn benefits tá máa rí ńbẹ̀? First and foremost, we will decide on our resources. Another thing, àwọn ọmọ wa, job creation máa wà. So many things. We will have our own electricity. Tá máa generate. We will reduce importation. Torí pé importation, importation ó máa gbówó lọ. Exportation ló máa pọ̀ jù. Gbogbo àwọn nǹkan wa, oúnjẹ wa, gbogbo ẹ̀ la máa padà máa ṣe kí ni? We produce so many things. Idea tí àwọn karambà ní ò ní lọ́wọ́. All they know is kọ́ máa ṣàṣe kí ni? Kọ́ máa kó wọn wá. We have engineers. Àwọn ọmọ Káàárọ̀ Oòjíire, a jẹ́ ìran tó kàwé, a jẹ́ ìran tí Ọlọ́run fún ní ọgbọ́n, a jẹ́ ìran tí láti ìṣẹ̀dálẹ̀ láti ní kí lorúkọ àwọn engineer wa Ògún. Ó ti wà ńbẹ̀. Ṣàngó, ó ti níṣẹ́ títí ẹ̀. Ọbàtálá, Ọbalùfọ̀n, gbogbo wọn ti wà, and they've been doing their own thing. Akọrin Ọ̀ṣun tí ń wọ ọmọ rẹ̀ kí dókítà ó tó dé. Where is those things now? I am not against medical treatment. Even nílùú yìí sìn, wọ́n máa ń sọ fún wa ni. Wọ́n reduce the intake of àwọn kí lorúkọ ẹ̀? Chemicalized food, intake of chemicalized drug. Àwọn oògùn kan wà sí tó ń sọ pé wọn ò lò wọ́n mọ́ nítorí pé ó ní side effects. Nísìn herbal medicine òun ló wá rẹ̀yìn nílùú yìí nísìn ṣebí France la wà yìí. Àwọn èèyàn tó wà lórí nínú ìlú yìí wọ́n wà bíbá lórí line tí n bá parọ́ kọ́kọ́ síbẹ̀ pé irọ́ ló ń pa. Tẹ́ bá ní a good doctor will tell you wọn kì í reimburse means wọn ò ní san owó
oògùn yìí o but oògùn yìí herbal medicine ni ó dẹ̀ dá fún so nǹkan báyìí I don't know about but my own doctor anyway is a professor in ní university ó máa ń sọ ni a ní nísìn màmá òun and he's over 60 years ẹni tí mo sọ is over 60 a máa sọ fún mi pé màmá òun àwọn herbal drugs yẹn ìyá òun lò from beginning till now ìyá yẹn ò ṣe operation rí. A true follower, we have to preach our own product. Gbogbo èèyàn gbogbo ayé gba àbáyà. Kí ló dé tí a ṣe stone Kampala wa? Tó bá di lọ́la, àwọn òyìnbó yìí tí wọ́n wá kó Kampala wa, wọ́n á sọ di kíní, wọ́n máa tà fún wa in a very high rate. Àwọn ko benefit nǹkan tó máa wà nìyẹn. Job creation máa wà. Electricity máa dúró. We have àwọn youth wa tó ń ṣe solar energy and everything. We have àwọn youth wa tó ń jẹ́ computer guru. A máa sọ gbogbo tí wọ́n náà fi ṣe yahoo yẹn. We will change their mindset pé you can make money without doing yahoo. Gbogbo àwọn nǹkan tó yẹ ká máa advocate fún nìyẹn. Gbogbo àwọn ìyá wa ìyá lọ́jà. Gbogbo àwọn ìyá wa tó ń tajà tó ń ṣe gbogbo ẹ̀. Ẹ tajà. When you have a business, ọjà wà nílùú òyìnbó ń bí báyìí, kò stop benefit ẹ. The most important thing ni pé kí ọmọ káàárọ̀ òjíire kó ní benefit, kò ní sí ó lè máa dínkù. Kidnapping ò ní sí. But in a country where people will work for 8 months and you will seize their salary, what do you expect? In a country, nígbà tí basic salary wọn is less than 20 euro. What do you expect? A real followers of Yoruba Nation, a true and original followers of Yoruba Nation will never come and proclaim politics. Ẹ wò tẹ́ bá ní pé kàn ṣe kí lorúkọ restructuring is as good as Yoruba Nation. There are different type of restructuring. Irú èwo gangan náà fẹ́ fún wa nú ẹ̀. Restructuring wo gangan ni wọ́n fẹ́ fún wa. Are we going to have access to our resources? Gbogbo VAT wa ṣó máa dúró nílẹ̀ káàárọ̀ oòjíire. Because we need to wake up from our slumber. A real followers of Yoruba Nation, a true followers of Yoruba Nation, ó máa sọ̀rọ̀ nípa economy. Kí ni growth economy ilẹ̀ Yorùbá? Ńbo ni àwọn kan wo ní Yorùbá máa fi ṣe kí ni ló máa fi gùnkè? A lot of people back home, they don't have any experience. Àwọn míì wọ́n understand why we are having this self-determination. We need to explain to them. Ìgbà tí mo ṣàlàyé fún ọkùn yẹn lọ́sàn pé àwọn nǹkan báyìí ló ń ṣẹlẹ̀, àwọn nǹkan báyìí ló ṣẹlẹ̀. Ẹ wo àwọn ènìyàn 5,000 people were displaced in Yewa town. Ní máa yẹn ni ṣé ó pọ̀ tó bẹ́ẹ̀ yẹn ni? Wọ́n wá sọ fún mi pé Tinubu kan ní káwọn support. If àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn lè máa ṣẹlẹ̀, àìmọye ibi tí wọ́n ti gbà nílùú Ọ̀yọ́. People are helpless. You can't blame them. Ojoojúmọ́ náà ń ṣe àjòlè wọn lórí kó má lè jàfẹ́tọ̀ wọn. Ojoojúmọ́ náà ń ṣe oríṣiríṣi fún wọn. Àwa tá wà níta tá tó ẹ pé àbá wọn jẹran màálù tí wọ́n ti wọ̀n tú sí tí wọ́n ti sí gbẹ́rẹ́ sí lára. We are the one that can fight this fight. But a gbọ́dọ̀ fi òtítọ́ ọnú ṣe. First and foremost, spirituality wa matter. Another one ni pé kí ni history ilẹ̀ wa, kí ni wọ́n fi tẹ ilẹ̀ káàárọ̀ oòjíire dó. Báwo ni gbogbo àwọn ilẹ̀ yẹn ṣe bẹ̀rẹ̀? Orúkọ tí wọ́n ń jẹ́ kí ló dé tó fi ń jẹ́ orúkọ yẹn? Kí ni èèwọ̀ ilẹ̀ káàárọ̀ oòjíire? We have to know all those things. According to our anthem, ó ní àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ẹ jẹ́ ká máa rán gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire létí pé gbogbo Áfíríkà wà under bondage. Tílẹ̀ káàárọ̀ oòjíire tó bá ti fi lè dá dúró, gbogbo ilẹ̀ tó kù l'Áfíríkà wọ́n máa dá dúró. Nígbà tí a whole America
tó lè yọ àwọn sójà wọn kó l'Afghanistan káwọn Taliban kan gba ìlú yẹn nítorí pé wọn ò lè gbà kán máa pa àwọn ọmọ wọn lọ continuously kò sẹ́ni tó máa jà fún wa ìyẹn la máa fi yé wọn wípé we need to start fighting for ourselves. Restructuring is not the same as self-determination. God bless you, Baba mi. We want full autonomy for Yoruba land. Self-determination, we move to preserve our history, our culture, our heritage. Baba mi, ẹ pẹ́ láyé. Ẹ ní pẹ́pẹ́ yà. Ẹ ṣé gan-an. Another identification, real identification, dem ma fi mọ̀ pé àwọn eléyìí o wọ́n nífẹ̀ẹ́ ọmọ káàárọ̀ oòjíire o pé àníṣe iṣẹ́ takuntakun ni wọ́n ṣe. They will not come out and blah, 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 and split out àwọn nǹkan tí ó yẹ kán split out. Téèyàn kan bá ṣe mistake, there is nobody that is above mistake. We need to correct them with love. Bàbá má gbà báyìí ọ̀nà yẹn ò dáa. Ọjọ́ mi ẹ béèrè ọ̀nà ni wọn kì í rìn bẹ́ẹ̀ yẹn. Àti pé ẹni tó ṣe mistake yẹn ìgbésẹ̀ wo lẹ gbé láti pé kó má ṣe mistake. Àwọn ọ̀rìn wo lẹ ti rìn fún. Lẹ́yìn tó ti ṣe mistake yẹn, mọ́mí ọmọ lára mo rí yín ẹ káàbọ̀ sórí ètò. Another identification tí mò ń sọ òun ni pé we must continue not only on social media nìkan láti mo máa preach. First and foremost, we àwa tá ń jáde lójoojúmọ́ ẹ̀mí ló là ń preach fáwọn family wa. Even if they are not in support, even if they are against it, but you still have to tell them ẹ̀ ń jáde lọ láàárọ̀. Look at that man that was killed. Ẹni kan kàwé, ẹni ẹlẹ́ni lọ kàwé jẹ́jẹ́, he was killed just like that. Torí pé kíni? Tí a bá ní control over our resources and everything, àwọn èèyàn ní máa pa èèyàn fi ṣe èèyàn ṣògùn owó now. Because wọ́n ti mọ̀ okay ní diaspora sìn ẹni tí ò ṣiṣẹ́ ó ti mọ̀ pé ìjọba máa fún un lówó kí ló dé tó ṣe fún wọn lówó wọn ò fẹ́ kó máa da àwọn tó ń ṣiṣẹ́ láàmú ni owó tó ń fún wọn yẹn ń gbóná ti ń rí táàsì tí àwọn workers ń san ni. A true followers of Ìjàngbara and original followers of Ìjàngbara kò ní dá sí ọ̀rọ̀ wọ́n ń jà lékejì kò kàn mí bá ṣe máa bọ́ lóko ẹrú ló kàn mí òun ni kókó gangan òun ló dẹ̀ wà important jù. Another one ni pé Oòduà nation yìí must be constructed for it to fool the whole heart. Àìmọye àwọn ibi tí wọn ò tí gbọ́ àìmọye àwọn ibi tó ti gbọ́ tí ò yé wọn tó understand. Ọmọ mélòó lẹ́yìn tí kójọ lọ́dọ̀ yín ọmọ mélòó lèmi tí kójọ lọ́dọ̀ mi. Must I come on here kí n sọ pé wọ́n lọ sínú ìgbà yẹn ni wọ́n lọ sí Central V ìgbà yẹn ni wọ́n lọ sí kí lorúkọ ẹ̀ Cathedral ìgbà yẹn ni wọ́n lọ sí kí lorúkọ ẹ̀ Home Office. We don't need all those things. We are giving out too much. Let us make effort to be among the true, the real, and the original followers of Yoruba nation. We have to be fully part of this nation. Àwọn ẹlòmíì wọ́n ń ṣe ìjàngbara nítorí ipò. Kí ni ipò gan-an? Àwọn ẹlòmíì wọ́n ṣe nítorí owó. Kí ìjàngbara tó bẹ̀rẹ̀ ṣé ẹ̀ kí ń jẹun ẹ̀ kí ń wọṣọ ni?
àwọn ẹlòmíì wọ́n ń ṣe nítorí pé kán lè mọ̀ wọ́n bí kò bá ṣe pé Olúwa kọ́ ilé náà àwọn tó kàn ṣe lásán ni. Let us make effort among ourselves, the real followers of Yoruba Nation. Ká make sure pé nǹkan tó kàn wá. Ẹ̀jẹ̀ mi sọ̀rọ̀ kan lánàá, ó ní tó bá bú mi kò ní dẹ́ lóhùn. Àmọ́ ibi tá ń lọ yẹn, tá bá débẹ̀ tán, tá gbà tán, tí gbogbo wa jójó ayọ̀, ó wá lè bú mi gbà yẹn, màá dẹ́ lóhùn. But nǹkan tá gbé dání, goals wa, òun ní pé how we are getting there. Mo dẹ̀ sọ, you can never be everywhere. Kò sí èèyàn kankan tó lè wà ní gbogbo bí láyé yìí. Is either kò di ibì kan mú ni. Everybody ló ní ipa tó máa kó nínú ẹ̀. Àwọn ọmọ kéékèèké tàbí ìgan, wọ́n ní ipa tí wọ́n máa kó nínú ẹ̀. Everybody ló ní ipa tiẹ̀ tó máa kó. Do your best and leave the rest. You cannot be everywhere. Mo máa ń sọ mo ní we must work as colleague ni. Kò sí ọ̀gá, kò sí ọmọṣẹ́. Nítorí pé gbogbo wa lọmọ káàárọ̀ àjíire. Ohun tí ó bá bẹ̀rẹ̀ sí ní fi sórí pé àsìkò táyé lélẹ̀. Ẹ jẹ́ kí táyé kó máa shine. Táyé cannot shine the shine of Kẹ́hìndé. You cannot shine my shine. Kálukú ló ní ìgbà tí àsìkò títí ẹ̀. And the most important thing for us is not about to shine. It's about to have our self-determination. Nígbà tí mo go through news, mo gbọ́ pé Barbados wọ́n máa become a country. Mo ní Ọlọ́run, ìwọ tó ṣe títí wọn fún wọn. Elédùmarè, jẹ́ kí wọ́n pronounce títí wa náà láìpẹ́ láì jìnnà. We must remain focused and ignore distraction. Mo sọ mo ní distraction máa wá lọ́tùn lósì. Money as a true and a real followers of this struggle, we must be self-sacrificing. A gbọ́dọ̀ máa ní self-sacrifice. Kò ń ṣe gbogbo kíní tó bá ta sí èèyàn lára lèèyàn máa gbọ̀n dànù. Nítorí pé a wà lójú ogun, à ń jagun, ibi táwa ti busy, ta ti ń búra wa, ta ti ń bára wa jà, ta ti ń sọ̀rọ̀ síra wa, àwọn Fúlàní wọ́n ń gbalẹ̀ lọ lójú méjèèjì. Àìmọye ìlú tó ti dáwóró. Ṣó dìgbà tó bá kan ẹni tó máa kàn wá ní ká tó ṣàmọ̀ pé ó ń ṣẹlẹ̀, and ó dẹ̀ ń ṣẹlẹ̀. Àwọn náà ti wá gbọ́n, wọ́n wá ṣe secretly. But we are tọ́lọ́run fún wa ní ìmọ̀ ìjìnlẹ̀, òye ìjìnlẹ̀, ẹ gbọ́ ní ìmọ̀ ìjìnlẹ̀, òye ìjìnlẹ̀, àtọgbọ́n ìjìnlẹ̀. Àwa ń lò against ara wa. Tó bá yá wá ní ẹ̀fún ni o, ogun kíní kan ni o. Because we are not contented with our situation. Ara àwọn ìdí nìyẹn tá fi gbọ́dọ̀ focus. Àwọn ara ìdí nìyẹn tá fi gbọ́dọ̀ concentrate. Tí táyé bá mú security, kí Kẹ́hìndé mú administrative, kí Ìdòwú department pọ̀ lọ jàrú. Kí Ìdòwú kó mú títí ẹ̀ tí bá list gbogbo departments. Kálukú ló máa rí ibi tó máa mú. Kálukú ló máa rí ibi tó máa ṣiṣẹ́ sí. Kálukú ló máa rí ibi tó máa dì mú. I am not talking about position. Nínú iṣẹ́ ṣíṣe ni mò ń sọ. Where is our self-sacrifice? A ti sọ̀rọ̀ nípa self-sacrifice lórí platform yìí. A ti sọ̀rọ̀ nípa love lórí platform yìí. Real followers of Yoruba Nation or Oodua Republic must sacrifice from their hearts and with love
to one another. Kò ṣe pé torí pé wọ́n bú ẹ̀jẹ̀ mi èmi náà wá bọ́sta ó bú àbúrò mi ó bá bú látẹ̀ní dọ́là kò lè mọ́ lára torí pé kí ni ojoojúmọ́ làwọn èèyàn ń kú ojoojúmọ́ làwọn innocent àìmọye obìnrin kan mo máa sọ lórí program yìí woman yẹn kò pè mí ni ó lóyún sínú ó ní kí n jọ kí n ṣàánú òun mo wá ní okay kó send account number I don't even know her èmi ò kí n sọ orú nǹkan báyìí but the pains and agony I went through òun ló máa jẹ́ kí n sọ mo wá fún woman yẹn lówó mo ṣáà wò pé ó tójọ́ mẹ́ta mi ìgbóhùn ẹni yìí o mo bá pe ẹni yẹn mo ṣáà rí pé ọkùnrin ló gbé bá ní ẹ̀lò ló bá ní àẹ̀lò mà mo ní ẹ̀yà alágbájá ń kọ́ ló bá ní ó ti kú mọ́ náà ó kú mo ní ṣe ya wèrè ṣọ́ máa fi mo dákú ṣeré ni mo ní pé mo ní kí ló wá paṣọ síkì ni èmi àti ẹ̀ ṣì sọ̀rọ̀ kò ju 3 weeks lọ ó ní pé láti bí ijọ́ mẹ́ta kan wọn ọ̀rọ̀ oúnjẹ jẹ awórókó ló gbé I don't know báwọn èèyàn ṣe máa ń feel tó bá gbọ́ pé èèyàn kú mi ì mọ bí wọ́n ṣe ń feel awórókó ló gbé woman yìí ó ní ṣọ́ọ̀bù ó ń tajà ó fi picture ṣọ́ọ̀bù ẹ̀ ó fi hàn mí ṣọ́ọ̀bù ẹ̀ ó jóná lára àwọn ọjà tó ń jóná ọkọ ò níṣẹ́ lọ́wọ́ mọ́ now struggling to eat ó wá di from hand to mouth obìnrin lóyún sínú ní alẹ́ ọjọ́ yẹn the only person I could call tí máa sọ fún ni pé mo kàn pé mọ́mì mi ni mo kàn ń ké ni ó ní kí ló tún dé kí ló tún ṣe é ìwọ ọmọ yìí má parẹ́ mú wá sọ fún wọn ìgbà tó dijọ́ kejì ni mo pe ẹ̀jẹ̀ mi pé ẹ̀jẹ̀ mi woman yẹn ni máa yẹn sọ pé owó tí wọ́n máa fi ra pósí àti aṣọ òun ni wọ́n wá wọ́n ti gbé òkú ẹ̀ wọlé. Can you imagine àìmọye àwọn èèyàn tó drop dead àwọn people in plan ní chemical weapon tí wọ́n máa lò. Yoruba nation is bigger than each and every one of us. People are dying daily. If you want to be a real followers, you be a real followers. If you don't want to be a real followers, again, your code you can change. Only the okay, I am not a Christian. I am a believer. I know what I believe in. I believe in our spirituality. Kò sẹ́ni tó sọ sí mi lẹ́nu o, wọ́n fìbọn sọ sí mi o, fìbọn sí mi lórí o. Torí pé kí ni, mo ti mọ òtítọ́, mo dẹ̀ ti rí ojú ọ̀nà. The pains and agony tí mo go through because lady yẹn mo bá sọ̀rọ̀. I was even calling her to encourage her. But few times, 3 weeks, pẹ́rẹ́ tí mi ráyè. Mo dẹ̀ gbàgbé ni. I actually, ìjọ́ tí nǹkan yẹn ṣẹlẹ̀, mo fẹ́ pè kí n tó pè lálẹ́ ọjọ́ yẹn. But mo gbàgbé because I was busy. I have my own personal issue too. People are dying daily. Ẹ̀yin busy ẹ bẹ̀rẹ̀ sí ní, ó bu, ó gbẹ, ó mu, ó ṣe kinní kan. Whoever want to everybody ló ní right and opinion. It doesn't mean pé right in me, opinion me to you ó count. Kò mí kò count. Kò di dandan kò count. But I can give my opinion. We have to become a real follower. Ẹ jẹ́ ká máa wo ojoojúmọ́ èèyàn tó ń kú lójoojúmọ́. Àìmọye àwọn small village ni wọ́n attack. Àwọn ará Abẹ́òkúta, àwọn villages Aba. Tó yẹ pé Fúlàní ti gbabẹ̀. Nobody is talking about it. All we do is lágbájá kìíní kan, ṣé yẹn la fẹ́ let people know what is going on. Àwọn ará Aba yẹn, I realize that many of them wọ́n ní telephone tó fi ń gbọ́ wa. Many of them wọ́n ní iná. And all we could do is to come deviate. Káwá sọ̀rọ̀ wa di kí lorúkọ ẹ̀.
snake tó ń lọ báyìí Yorùbá náà ló sọ pé tó bá fẹ́ jó ṣàká ojó ṣọ̀ká tó bá fẹ́ jó ṣoko ojó ṣoko òṣàkà ṣoko kò yẹ ọmọ ènìyàn. Where is our heart? Where is our love for one another? Ẹ jẹ́ ká gbàgbé pé ọmọ Abẹ́òkúta ọmọ Ìjẹ̀bú ọmọ Èkìtì ọmọ Ọ̀yọ́ ọmọ kìíní kan ọmọ ìyá ni gbogbo wa. Ọmọ ìyá ni gbogbo wa. Ìgbà tí ẹ̀jẹ̀ mi kì oríkì ó lọ sí Ìjẹ̀bú ó lọ Ìpẹ̀rù ó kó Ìpẹ̀rù ó bọ́ sí Ṣàgámù ó kó ní Ṣàgámù ó bọ́ sí kí lorúkọ ẹ̀ Abẹ́òkúta ó kó lọ Abẹ́òkúta ó bọ́ sí Ọ̀yọ́ Ìbàdàn. Ṣé ẹ ti rí igun mẹ́rin láyé náà? We should understand. Tẹ́ bá máa trace àwọn family mi ẹ trace wọn d'Èkìtì ẹ trace wọn d'Oǹdó. Àwọn míì gan tó jẹ́ Àwórì tó jẹ́ ọmọ Èkó àwọn ọmọ Lagos Island gangan tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní trace root wọn ẹ máa rí pé ìyá ẹlòmíì ìyá ẹ̀ ó wá láti kí lorúkọ ẹ̀ Ìrágbìjí ẹlòmíì bàbá ẹ̀ ìyá ẹ̀ lọmọ Èkó bàbá ẹ̀ ó wá láti Abẹ́òkúta. We are all families. Why are we fighting each other? Nígbà tí àwọn ọ̀tá wọlé tí wọ́n kógun jà wá lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n àwa busy ara wa là ń bájà. Does that solve our problem? Ẹ jọ̀ọ́ ṣé yẹn gba Yorùbá nation fún wa ní? Gbogbo nǹkan ni mo fẹ́ fẹnu sí kò gba Yorùbá nation fún wa. Gbogbo nǹkan ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ kò gba Yorùbá nation fún wa. Torí kò bọ́ sọ́dọ̀ mi kò sọ lọ́dọ̀ mi kò sóòótọ́ kò gba Yorùbá nation fún wa. Ẹ jọ̀ọ́ kí ni àwọn nǹkan tó rí mọ́lẹ̀ ilẹ̀ Yorùbá? Ẹ wò ẹ má jẹ́ ń bẹ́ speaker jù. Gbogbo àwọn ilẹ̀ Yorùbá tí wọ́n kọ̀ọ̀kan orúkọ àwọn ẹ̀jẹ̀ mi ṣe ń bẹ. A real follower, original follower. Mo so máa ní ó máa sacrifice. I sacrifice the time. I sacrifice the ẹlòmíì náà owó ara ẹ̀ ó ná wàhálà. There are times we don't sleep for over 3 months. We have to start shouting. We refuse gun. The killings and the raping of our people. Ó ti pọ̀ jù. Ẹ wo nǹkan kan ṣẹlẹ̀ ńsìn. Àwọn lára àwọn èèyàn wa Yorùbá àti Yíbò máa sọ wọ́pọ̀ wọ́n máa ṣe kinní kan gbàtọ́ kọlà àwọn ọmọ Yíbò. Ǹjẹ́ ẹ wọ mọ́tò ẹgbẹ́ mọ́tò ẹ lọ́jà ń bẹ̀? Wọ́n ṣe máa padà kọlu Yorùbá nìyẹn. Èpè kọ́ mi ìṣépè o. But strategy ni gbogbo kinní. We should read them. Màá play video ti grandpa mi tẹ̀ like màá play video náà. Ó máa ń ṣe kinní. Grandpa send video kan sí wa lọ́sàn-án. Ó dẹ̀ touch mi gan. Kẹ́ wo irọ́ tí wọ́n pa o. No, grandpa. No, shut up, grandpa. Like the grandpa. I really like my play video time mi ti lọ. Tí màá yẹn sọ àwọn analyst ni. Wọ́n bí wọ́n ní ṣe Boko Haram. Only it's not about Boko Haram. It is about the government. Ẹ wo bí Gumi ṣe threatening ni gbogbo ìlú tó. He was not for one day arrested. Why was Sunday Igboho arrested? Why was he kept till today? 4 months. Ìgbésẹ̀ wo láti gbé?
ẹ jẹ́ mi mo ti calm down jàre. A real followers yo bí mo ṣe ń sọ lọ of Yoruba nation Oduduwa Republic we partake in not betraying but protection of our people. Wọ́n gbede, you will look away because kò sí nǹkan téèyàn ń jẹ láyé tí ò kì í tán. Máa ń sọ máa ní ẹni tó bá ti ń rí oúnjẹ even ẹ̀kan lójúmọ́ gan tó ti ń rí jẹ tó dẹ̀ jẹ comfortably olówó ni kò sí tálíkà nù wọn ìran káàárọ̀ àjíire nítorí pé ṣiṣẹ́ ni gbogbo wa. Bẹ́ẹ̀ ni Gumi can't even be questioned, not to talk of not even arrested for one day. But bá ṣe máa protect àwọn èèyàn wa, èèyàn jáde ó sọ pé ìgbésẹ̀ báyìí lòun fẹ́ gbé ìgbésẹ̀ báyìí lòun fẹ́ gbé kò tó rówó lọ́wọ́ anybody. Ẹ̀yin bọ́ta owó mo ní ó máa tó time kó owó máa useless. It is not about money. When we talk about support, moral support, spiritual support, prayer support. But so many people, gbogbo àti jẹ́ kí owó jẹ́ ẹlòmíì ọlọ́run ẹ̀ owó ni. Gẹ́gẹ́ bí true followers of this our agitation, our self-determination, ẹ jẹ́ kí love kó dominate àárín wa. There is no crime. Ẹni tó bá nífẹ̀ẹ́, ẹni yẹn gangan ló ní Elédùmarè. Ẹni yẹn ló ní Ọlọ́run torí pé kí ni ìfẹ́ lọ́lọ́run fún rẹ̀. Let us love each other. Let us accept ourselves for who we are. Let us correct each other with love. Màá kọ́kọ́ wò máa jókòó máa ní ẹ̀jẹ̀ ìdúró náà. Kí ni mo fẹ́ hate lágbájá fún? Kí ni mo fẹ́ máa bá lágbájá jà fún? Kí ni lágbájá ṣe fún mi? Ẹ jọ̀ọ́ ṣó fóúnjẹ sórí tébù mi. Ẹ jọ̀ọ́ ṣó ó reduce mi. Kò reduce mi. Kò dí iṣẹ́ rere mi lọ́wọ́. Ibi tá ń lọ ọ̀nà tá máa gbà débẹ̀ ọ̀nà oríṣiríṣi lèèyàn lè gbà. The most important thing ni pé kí gbogbo wa pàdé lójú kan. Ọ̀nà tí everybody bá mọ̀ ni kó gbà. But ẹ má gba ọ̀nà tó máa kó bá àwọn ẹbí wa. Òdodo ọ̀rọ̀. Nigeria is being ruled by Gumi and all Yoruba elders and obas say nothing about it. Ọ̀rọ̀ nìyẹn o. So we should be among the original and the truth followers of this nation. A lot are claiming to be in this struggle, but spy ni wọ́n, snitch ni wọ́n wá fẹ́ mọ nǹkan tẹ́ ń ṣe kán lọ jíṣẹ́ fáwọn àwọn tíṣà wọn tó gbé wọn wá tó rán wọn wá ni. But kò sí ni kó má sí. Mo máa ń sọ I use this word every day. When you are going expectedly, be expecting something unexpected. Unexpected yẹn tẹ́ bá ti expected, you will be able to handle it. You will just look away. Kò sí big deal. Kò dá wa dúró rìn àjò. Determination òun ló máa ń lead to success nílé ayé. And gbogbo àwọn spy, gbogbo àwọn enemy within, they were accountable when it comes. So mo rọ̀ gbogbo wa lálẹ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ ní repentant spirit. Repentance ìyíkàn padà ká fi òótọ́ ọnú àti tinútinú ká fi rìnrìn yìí ká lè dé ilẹ̀ ìlérí wa. Nítorí pé kí ni
ojú gbogbo wa ojú táyé bí ọ̀rọ̀ bí ẹ̀jẹ̀ mi ṣe máa sá ní ojú táyé ni wọ́n fi Boko Haram náà fi jẹ assistant controller. He never went to school. He doesn't even have the idea. A rí bó ṣe ń ṣe bálabàla. A dẹ̀ rí àwọn tó kàwé, àwọn tó study kí lorúkọ ẹ̀. Wọn ò rí ipò wọ̀ o, tó jọ ọmọ káàárọ̀ àjíire. Mo ti sọ́rí. Àìmọye àwọn controller tẹ́ máa pè, wọn ò lè sọ English báyìí. Àìmọye àwọn directors. Wọ́n wá máa fi àwọn ọmọ yín ṣọmọ ọ̀dọ̀ translator. Ordinary translator tẹ̀lé wọn. Tẹ́ bá dẹ̀ wò PhD, doctorate degree. Gbogbo ìwé ayé yìí láti kà á láwọn ọmọ káàárọ̀ àjíire láti kàkàkàkàkà. Ńbo ló gbé wa dé? People are dying daily. Ẹ jẹ́ ká stop gbogbo wọ́n ní wọ́n pé argument. This is why I am always myself. Mo like ibi tí ó bá ti sí peace rárá. Ó máa ń jẹ́ kí n wà nervous gan. Because pẹ̀lú peace àti ọpọlọ àti iṣẹ́ láìsùn láìwo within a twinkle of an eye, if not an enemy within, by now a máa kíra wa ni. A máa continue láti máa kọ national anthem wa ní iṣẹ́ wa fúnlẹ̀ wa forílẹ̀ ibi wa. Kàgbéga ká lè rí. Ǹjẹ́ à ń gbéga? Ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́. Ǹjẹ́ à ń ṣiṣẹ́ lójú méjèèjì? Nítorí pé kí ni? Àwa ní ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Àwa ní ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ẹ wo kíní tó tún jáde ńsìn. I will use it as an example to round it up. Omicron virus tó tún jáde ńsìn. By now, ó yẹ káwọn èèyàn wa tó wà ní department yẹn kó bẹ̀rẹ̀ sí ní ṣe research ni. Láti protect àwọn èèyàn wa. Wọ́n ní kí gbogbo Africa kó ti border wọn. Ẹ jọ̀ọ́ ṣáwọn tó jẹ́ kí lorúkọ ẹ̀, àwọn Arábí, àwọn European ṣó ti border wọn. They are trying to control themselves. Yorùbá ló kàwé jù. They are trying to control themselves. Bóyá èèyàn báyìí, àwọn nǹkan báyìí, àwọn measurement báyìí náà máa follow. These are the kíní kan tẹ́ máa follow. Kíní kan. Àwọn nǹkan tí wọ́n sọ lójú méjèèjì nìyẹn. But ẹ wo COVID náà. Ẹ wo gbogbo nǹkan tó wú jáde. People wọ́n ti àwọn èèyàn mọ́lé fún ọdún kan. Ẹ lè lọ sí ṣọ́ọ̀ṣì, ẹ lè lọ sí mọ́ṣáláṣí. Wọ́n ṣe Mẹ́kà odindi ọdún kan, and àwọn èèyàn wọ́n survive. That means you can pray in your house. Ó dàbí bàbá kan, bàbá ọ̀rẹ́ wa kan. Bàbá yẹn ní mo lọ ń ṣiṣẹ́, teacher ni bàbá yẹn. A ní I've been working since Monday till Friday. Ẹ wá sọ fún mi pé kí n lọ jókòó ti ẹnìkan níjọ́ Sunday kí n máa lọ wò. Fún kí ni? Ṣó wá ń wẹ̀ mí bí iṣẹ́ tèmi ni? It's a waste of time. I have my time for other things. Gbogbo àwọn private jets náà dà. Ẹ jọ̀ọ́ ṣó provide iṣẹ́ fáwọn ọmọ members wọn. Ẹ jẹ́ ká wake up from our slumber. Gbogbo àwọn manipulative spirit tí wọ́n ń lò yẹn tó fi ń kó àwọn èèyàn. Àwọn tó tún jẹ́ àwọn ọmọ káàárọ̀ oòjíire wọ́n tún kó àwọn èèyàn lẹ́rú. Mo sọ a year ago ni mo sọ pé competition máa wà ní. No job provision, no hospital provision of hospital, and you are collecting money every week from people. Ẹ dẹ̀ ń gba tithe. Bring your tithe. You are cursed if you don't pay your tithe. Àwọn Levite náà ní kó máa sọ tithe nígbà yẹn. Àwọn ọmọ káàárọ̀ oòjíire ò kì í ṣe Levite. They are not Levites. Ẹ wò, ẹ jẹ́ ká jẹ́ original, truth and real
followers of this agitation. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ iṣẹ́ nísìn iṣẹ́ yẹn ti ń wọlẹ̀. Mo rí fídíò bàbá wa tó ń sun ẹkún gidi kéèyàn máa sun ẹkún kíkorò. I was crying. I was shaking. Yeah, wọ́n pààyàn. Àwọn èèyàn ń kúnlẹ̀ káàárọ̀ oòjíire. Why should our people be wasted? Ṣé dandan ni? Ṣé tipátipá ni? Ṣé dandan ni? Marriage Nigeria ó ti wà toxic. Nigeria is now toxic. Ó ti wà toxic. So we need to come out of that contraction. There are so many benefits tamari nínú ẹ̀. These people, they don't have any good agenda. Ṣe bójú ara wa la fi rí pé wọ́n tún endorse Okorocha. Now wọ́n tún fẹ́ máa forí Igbo àti Yorùbá gbára wọn. Ẹ máa fi pé wọn ọ̀gbọ́n. Àwọn teachers wọn, they are behind closed door. Tí wọ́n kọ́ wọn. Business center ni. Wọ́n wà behind closed door. Tó ń fún wọn ní àwọn ọ̀nà tí wọ́n máa fi ṣe kíni tó máa fi kọ́ńkà yín. And you are busy, arguing àwọn ọ̀rọ̀ tí ò tiẹ̀ kò make real sense to me. Èyàn ò bá jáde, èyàn ò bá kí ló kọ̀yàn kan. He has his opinion. Opinion ó lè má count lọ́dọ̀ tí yín, ó dẹ̀ lè count lọ́dọ̀ àwọn kan. We don't need to judge them. Why judging people? Àwọn èèyàn tó ń kú àmọ́ àpariwo bá ṣe máa protect wọn. Wọ́n ń dáná sun gbogbo ṣọ́ọ̀bù o. Ọ̀nà wo la fẹ́ gbà tá fẹ́ fi protect àwọn shops yẹn? Ó ń pa àwọn èèyàn. Ọ̀nà wo la fẹ́ fi gbà tá fẹ́ fi protect àwọn èèyàn wa? Wọ́n ti gbalẹ̀ l'Abẹ́òkúta o. Ọ̀nà wo la fẹ́ gbà o? Káwọn ará Abẹ́òkúta tó máa gbalẹ̀ wọn padà o. Ẹ yé talẹ̀ fún Fúlàní o. Gbogbo èèyàn ọmọ káàárọ̀ oòjíire. Ẹ má jẹ́ kó fi Fúlàní jẹ Sẹ́ríkí mọ́ o. Wọ́n fẹ́ wá gbalẹ̀ wa ní o. Torí àwọn ọ̀ràn Yorùbá, àwọn ọ̀ràn káàárọ̀ oòjíire, wọn ò lọ jọba nílùú wọn. Wọn ò dẹ̀ kí ń talẹ̀ wọn fáwọn àjòjì. Kí nìdí tí gbogbo àwọn politician tí wọ́n ṣe ń change sí Muslim? Àwọn ọmọ káàárọ̀ oòjíire tó jẹ́ politician, why tí gbogbo wọn ṣe ń di Muslim? Nítorí pé wọ́n fẹ́ belong by fire by force ni. We need originality. Originality nìkan, òun nìkan ló kù báyìí. Let us be original. Let us be real for what we are doing. And let us do it truthfully. Ká dẹ̀ fi ìfẹ́ pẹ̀lú sacrificing. Ká fi ṣe. Ẹ ṣé mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí. I appreciate each and every one of you. I have to go. Wọ́n ní oko inú ẹyẹ àbí mímọ̀ bí wọ́n ṣe máa ń pòwe Yorùbá yẹn. Òun ni ó kù ó pọ̀. Àmọ́ kéèyàn kó má di kí lorúkọ ẹ̀. Èmi máa lọ ná. Màá tún padà wá. Níjọ́ Thursday. Ẹ máa rí mi bí báyìí. I am here. Yorùbá nation yẹn. No going back. Yoruba nation now. Our originality has come to stay. I have seen so many things. When you make a research, ìlúkìlú tẹ́ bá wà, ẹ lọ ṣe research, ẹ lọ sí museum wọn bẹ̀, ẹ lọ béèrè question bẹ̀. That is why it is very good to be integrated wherever you are. Make sure you are integrated so that àwọn èèyàn ní máa fọwọ́ rọ́ yín sẹ́yìn. Nígbà tí òyìnbó wọ́n sọ fún mi náà tó bu kí lorúkọ ẹ̀ dry gin sẹ́nu pún èṣù lálù kíní. I was looking at her. I was looking at her. When you have a serious issue, when you talk to Eshu will help you. I kept quiet as if I'm a novice, but I'm not one. But àwọn yẹn làwa wá kọ̀yìn sí. Àwa wí tán. Inú mi dùn tí gbogbo àwọn àfáà jáde pé ṣoògùn á kàn pa ẹ́ dànù. We have about 4 of them. Mo show video yẹn ní
few programs tí mo ti ṣe sẹ́yìn nínú àwọn one of the few programs tí mo ṣe sẹ́yìn gbogbo àwọn pastor yín náà ó níbi tí wọ́n sá sí. We should stop lying to each other. À ń jẹ ewédú, à ń jẹ gbogbo ẹ̀. We need to face reality. Torí ẹ̀, I know they will be against this our agitation. And many of us should expect it pé they will never be in support. Nítorí pé wọ́n ti mọ̀ pé business center wọn máa wà closed down. People will not go to that business center again. Àwọn èèyàn òró ń jẹ́jẹ́, the little tí wọ́n rí, mo wo program kan, lady kan gbé ọmọ, kò tiẹ̀ wọ diaper fọmọ yẹn ń tọ̀ sí lára. Ó dẹ̀ ló ń gbàdúrà. Mi ì sọ pé kéèyàn má gbàdúrà, èmi náà má gbàdúrà náà. Kí ló dé tí mi ní gbàdúrà? Bọ̀ ṣé wọ́n bá owó tó yẹ kéèyàn fi take care rẹ̀ ẹ̀ tún lọ kó fún wọn bẹ̀. Ẹ wọ́n sọ pé Europe dá, Europe ṣe kinní kan. Àwọn máa help àwọn ọmọ onílùú wọn ni. And Bible tó ń gbé táwọn Christian náà tó ń gbé dání ó sọ wípé kí wọ́n ṣe kí ni help your neighbor. Ó sọ síbẹ̀ pé every 3 years bring all the tithe tí wọ́n ti gbà ó. Kò ní kẹ́ lọ fi ra private jet ó. Ó ní kẹ́ fi fún àwọn ènìyàn lóúnjẹ, most especially widows, children. Ẹ wo àwọn ọmọ, ẹ wo inú class tí àwọn ọmọ wà, òjò rọ̀, inú omi ni wọ́n kẹ́sẹ̀ sí. You can imagine that emotional trauma tí wọ́n go through all because wọ́n fẹ́ kàwé. Wọ́n á fi agídí yẹn kàwé. At the end of the day, èèyàn kan wá mú ìbọn á yin àwọn ọmọ yẹn. Ẹ máa dúpẹ́ o. Ẹ̀jẹ̀ mi ti ní kí n calm, mo ti calm. Nítorí pé it is unbearable. People are now complaining bitterly. Àwa wí tán, wọ́n ní by next year, kíní petrol will be 300 and something naira. How much ni wọ́n fi kún salary? Èló ni wọ́n increase salary sí? How can a graduate ó máa gba less than 50 euro? 50 euros. Ẹ wo gbogbo kí lorúkọ allowances àwọn politicians yìí. Sitting allowance, wardrobe allowance. For what? Before you became a politician, are you sure kí wọṣọ ni? Àwọn nonsense and játijàti tí wọ́n ṣe. President Emmanuel Macron ti wá ń bí báyìí. Ó sọ pé the salary for president is too much. They should reduce it. Under òun fún òun personally ọ̀kan reduce it. And they reduced it for him. Èmi ò rí African gbà tó ẹ pé àwọn bàbá gọ́sìmẹ̀ bí màmá wa ṣe máa ń sọ àwọn bàbá yẹ́gẹ́yẹ́gẹ́. It was a shame Gabon president ó ti ní stroke. Wọ́n dì múrì wá ó wá sí France. I was looking at it pé 340 per litre. Thank you, my brother. Shame. A big shame. When we have young graduates, tí wọ́n study political science, the only president in this country tí kò study political science, Sarkozy ni. Gbogbo all other past presidents, political science ni gbogbo wọn study. Ẹlòmíì ó máa study English ní school. Ó máa wà ní kí lorúkọ ẹ̀? Governor's office, accountant department. Nítorí pé kí ni? Kò sí ètò tó péye. And tẹ́ bá dẹ̀ wo Constitution 1999 yẹn kò favor aráàlú, àárín ara wọn nìkan. That is why you see people wọ́n máa rúnra wọn mọ́ bẹ́ẹ̀ ni. If you can't beat them, you join them. Ọ̀rọ̀ ọ̀dẹ̀ òun ni. If you can't beat them, you stand out. Nǹkan tó yẹ káwa ìran káàárọ̀ àjíire ká ti ṣe nìyẹn. Years ago, ká ti stand out.
ẹ ṣé mo dúpẹ́. God bless you all. Bye for now. Bye.